Àánú àwa ọkùnrin ṣe mí. Àánú àwa ọkùnrin ṣe mí. Mo wo Facebook ní ìjọ́ òní. Oríṣiríṣi ni àwọn obìnrin ń sọ. Ìkan tí ẹ̀ wà tó dùn mí jù. Ó ní ọkọ òun tó bá ti ṣe ṣúkẹ́ṣúkẹ́ tí ẹ̀ báyìí, òun á ṣáà máa wò ó pé kó ṣe nǹkan tó fẹ́ ṣe kó da tọwọ́ ẹ̀ lẹ̀. Òun ní bọ̀bọ́ kan tó jẹ́ pé ó máa ń gbé òun débẹ̀. Òun lòun tún máa pariwo pé ó ti tó, ó ti tó. Hey! Nǹkan ṣẹlẹ̀. Ẹ̀yin ọkùnrin, kí n sọ pé àwa ọkùnrin, ẹ wá le kó tó le dáadáa. Ẹ fi sú, ẹ jẹ́ kí obìnrin kó ṣe kíni, kí ó ké. Ẹ bá obìnrin sùn kó ké. Ẹ gbọ́, ẹ bá obìnrin sùn kó ké. Ẹ̀yin kọ́ lẹ máa sọ fún obìnrin pé ó rẹ̀ mí, kí obìnrin kó ṣe kíni, kó sọ pé ẹ jọ̀ọ́ sir, ẹ jọ̀ọ́ ọkọ mi jọ̀ọ́. Ọkùnrin pé nìyẹn. Tó bá jẹ́ jẹ̀dí ló ń dà yín láàmú, ẹ lo òògùn jẹ̀dí. Tó bá jẹ́ pé ìdákọ́lẹ̀ ni, ẹ lo òògùn ìdákọ́lẹ̀. Ayé tá a wà ń sìn, àwọn obìnrin ó dàbí pé wọ́n kúndùn kíní yìí jù àwọn ìyá wa lọ. Ẹ sáfísì ara yín. Ẹ sáfísì ara yín. Àwọn ọkùnrin, ẹ jẹ́ ká sáfísì ara wa dáadáa. Ẹ jẹ́ kí n fi àlékò yìí, kí n fi dá yín lọ́lá. Ẹ wá ike bí 5 litre àbí 2 litre. Ẹ ra bàrà ńlá ẹyọ kan. Ẹ wá gé bàrà yẹn wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́. Ẹ kó sínú ike 2 litre àbí 5 litre yẹn. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú, ó lè jẹ́ 2, ó lè jẹ́ 3. Ẹ gé wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́. Ẹ kó sínú ẹ̀. Ẹ ti bó èpo ọ̀gẹ̀dẹ̀ yẹn kó dúdú. Ti inú ẹ̀, òun ni kí ẹ gé wẹ́wẹ́wẹ́wẹ́, kí ẹ kó sínú ẹ̀. Lẹ́yìn yẹn, ìrèké ìbílẹ̀, ẹ bó èpo ẹ̀yìn ẹ̀ kó. Ẹ gé yẹn náà wẹ́wẹ́wẹ́wẹ́, ẹ kó sínú ẹ̀. Ẹ wá lọ bá mi ra òkó esé, òkó àgbò, òkó òbúkọ. Ẹ kó sínú ẹ̀. Akọ òkúta 3. Ẹ kó sínú ẹ̀. Ẹ wá bá mi da ọtí lé lórí. Ọtí tó bá wù yín, ẹ dà lé lórí. Ẹ fílẹ̀ kó pé bí ọ̀sẹ̀ kan kó ti tọrọ dáadáa. Ẹ bẹ̀rẹ̀ sí ní gbé jura. Ẹ wò, ẹ ya ìgbẹ́, gbogbo kọ̀tọ̀kọ̀tọ̀ tó dí ìfun díkùn, dí nǹkan ọmọkùnrin, ẹ yà dànù. Okó á nà pọ̀npọ̀npọ̀npọ̀npọ̀n. Tẹ́ bá dórí pápá, látorí pápá lẹ ti máa fi àdúrà ránṣẹ́ sí mi. Àwọn ṣẹ̀kan sùn lọ, ọkùnrin, ẹ súnmọ́ bí. Solution rèé, ẹ súnmọ́ bí. Ṣẹ̀kan sùn lọ, ṣẹ̀kan sùn lọ. Solution rèé o. Ẹ má gbàgbé bí mo máa ń sọ pé ẹ like, ẹ comment, ẹ share. Ẹ like, ẹ comment, ẹ share. Ẹ follow mi. Ẹ follow mi. Ẹ follow mi. Ẹ subscribe to my YouTube channel. Wọn ò gbowó, wọn ò gba nǹkan kan lọ́wọ́ yín. Ẹ tẹ̀ ẹ́ ni. Gbàgán subscribe. Ẹ jẹ́ kó yé yín pé tẹ́ ẹ bá subscribe, tẹ́ ẹ follow mi, àwọn iṣẹ́ tí n bá mú wá kò là yín lóògùn kẹ́ tó máa rí. Kò ní là yín lóògùn kẹ́ tó máa rí.
ẹ share fáwọn tí ò náǹfààní àti rí bẹ́yìn ṣe ń rí báyìí. Ẹ share fáwọn tí ò náǹfààní àti rí. Ẹ má ya ọ̀dá nìkan jẹ. Kárìn kápọ̀ yíyẹ ló ń yẹni. Kárìn kápọ̀ yíyẹ ló ń yẹni. Ẹ comment nǹkan tí ò bá yé yín. Nǹkan tí kò bá yé yín, ẹ comment. Màá dá yín lóhùn. Màá ṣàlàyé ẹ̀ fún yín. Màá ṣàlàyé nǹkan tí ò bá yé yín fún yín. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé mo dúpẹ́. Ire o.